mo fẹ́ sọ̀rọ̀ pa ìdí ìdààmú wa gangan tí ó jẹ́ kí Ààrẹ Ọ̀nà Kakanfò oríṣẹ́ ṣe ìkà làwọn gómìnà wa. Ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ sọ fún wọn ní o, ilé mi wà ní Taiwo Road Ọjàyà number 42. Tí bá sì fẹ́ gbéra nílọrin lẹ́kọ̀ọ́ màá dágbé pé mo fẹ́ gbéra lẹ́kọ̀ọ́ ẹ̀tọ́ mo fẹ́ sọ̀yàwó rẹ̀ dógbó kọ́ dáná lọ́nà Ìbàdàn ẹ̀tọ́ mo fẹ́ sọ̀kọ̀ rẹ̀ dógbó olùkọ́ tó bá ti dé Ògbómọ̀ṣọ́ ó lò fẹ́ dáná. Torí ilẹ̀ Yorùbá ní nǹkan tó pọ̀ wọn á ní ikú ló ní wọn gúnra wọn pa ACC ló ní ó sì ra wọn gbọ́ àwọn tí pẹ̀lú bá yọ ara ẹ̀ níbí náà. Security ó wà fún wa tá a bá fẹ́ kí security ó wà lẹ́yìn gọ́fúnà kan tó dúró ti Yorùbá òun náà ni gọ́fúnà Ṣèyí Mákindé. Gbogbo àwọn gọ́fúnà yòókù pátá ọ̀gá wọn l'Àbújá ní tẹ̀lé o. Àìdẹ̀ lo òṣèlú níbi ẹ̀mí ènìyàn. Lagos State ní last week wọ́n búkú budget 4 trillion ní Lagos State 4 trillion ní Lagos State nìkan nínú 4 trillion kéèyàn wá pe ọmọ ìyá ẹni tí ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Bóò la ṣe fẹ́ mójútó Èkó kò sí local government ń bẹ́lẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ ní structure sí ẹgbà in-laws ẹgbà báyìí ẹgbà báyìí ẹgbà báyìí ẹgbà báyìí. Àwọn Haúsá ran ìran wọn lọ́wọ́ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tó ti Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wá dúró owó tí ó ná fún gbogbo programu yìí kí ló dé ṣé wọ́n dá lé sẹ́lẹ̀ ni ẹ̀yin ẹ̀ ń jí wọ́n lù àwọn òróró jì. Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ sẹ́wọ̀n pé ẹni tí wọ́n yàn ní olóyè tí ìjọba bá rẹ̀ yàn lọ́wọ́ ìjọba mọ ọ̀nà tàbí lè rẹ̀ yàn lọ́wọ́ ìpè ẹ wo north ẹ wo ọmọ tí èsì ra wa ọmọ Haúsá tí èsì ra wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó lè sọ di bílíọ̀nìà kí ni wí ẹni ẹ̀ ti dáná Tinubu ẹ̀yẹ àwọn onítẹ̀ ìkọ́tùmọ̀ rẹ̀ ó ti kọ́ Central Mosque ó ti sílé wọ́n gbé owó ńláńlá fún láwùsá kẹ́ ẹ wá pé ọmọ ìyá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lábẹ́lẹ̀ ẹ gbà báyìí Ilọ́sì local government mẹ́rin ló wà lẹ́kọ̀ọ́ èyẹ báyìí ni Ilọ́sì méjì fún each local government lọ́kàn Ondo State Ilọ́sì méjì fún local government ọ̀kan Ọ̀ṣun State Ilọ́sì méjì fún local government Ọ̀yọ́ State Ilọ́sì méjì fún local government ẹ wá mú bẹ́ẹ̀sì ṣé ẹ rí olè tẹ́ ẹ bá ti gbámú. Ẹwà burú tí Gumi ṣe Buhari mọ̀ yìí pé Gumi aláburú ni wọ́n dẹ̀ tún kọ́ kò sí lábẹ́lẹ̀ wọn ò lè jẹ́ kí ẹ wò bí sí kí ló dé táwa ní ẹni tó lè gbà wálẹ̀ tá à ní kú gbogbo ẹni tó lọ́wọ́ bá ní kó Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní ṣẹlẹ̀ kejì o. Security méjì ló wà Facebook security wà mo lọ́mọ ogun 50. Ìtààdámọ̀ táàmà eléyìí tá a wà yìí náà pè ní reality security. Eléyìí ni o face to face ọ̀rọ̀ à ń kájọ kọ́
ọ̀rọ̀ àtìbáyá mọ́lọ́run cooperative kọ́ bí ráìsì bá wá ń pàkúta sẹ́nu alubára láti wá gbọ́ téèyàn bá fẹ́ máa búyàn tó bá fẹ́ máa búyàn dáadáa tí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe gbogbo ẹni tó bá pè é rẹ̀ nínú Facebook tó bá bú Ààrẹ Ọ̀nà Kakanfò fáàrẹ̀ Ọ̀nà Kakanfò ṣe kankan ọlọ́wọ́ parẹ́ kí ló dé ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀yin ń ja ẹnu àwọn kan ń ṣiṣẹ́. ló gbọ́ fẹ́ o. Renu gate. àbí ẹni tó wá sì fẹ́ jagun tó fẹ́ gbà yẹn lẹ á dúró nínú ìlú èèyàn ní máa sá lọ kọ́ máa sá bọ̀. ìrọ̀rùn kí òórùn ẹyẹ ẹ dákun ìka àárín tá a ní yìí a fẹ́ fi ṣàdúrà fún Ààrẹ Ọ̀nà Kakanfò ìgbọ́lẹ̀ kan sí i ìgbọ́lápá bí ìgbọ́ dáadáa ìdí tẹ́ẹ̀fì farabalẹ̀ ṣàdúrà yìí pírẹsidẹ́ǹtì Àgbẹ̀kọ̀yà ń bẹ jókòó ìgbà tí bàbá Akínkaka kú mo wá láti Ìlọrin wá sí Ìbàdàn àjọ wà ń bẹ̀ ní látàárọ̀ aago 7 alẹ́ ni mo kú ní Ìbàdàn èmi ò kánjú bíi tiyín o ẹ̀yin náà mọ̀ kánjú aago 7 alẹ́ ni mo kú ní Ìbàdàn kò sí kẹtọ́ ọmọ Yorùbá bá ṣe máa dúró tì kanlẹ̀ so ẹ dúró ẹ dákun bẹ́ẹ̀ mi ṣe dúró tì yín ní Ìbàdàn tí mo fi lọ aago 7 ẹni pé ilẹ̀ ṣú ẹ tó yìnbọn sókè gbàgbà kò dẹ́ mọ́ yín aago 7 mo tó kó o balẹ̀ mo dẹ̀ wọ́ lọ ní láago 10 ẹ̀yin dẹ̀ wá farabalẹ̀ dúró nítorí tọ́ lọ. látara bẹ́ẹ̀ ẹ bá mi nàka sí ààrẹ wa Bismillahir Rahmanir Rahim ẹ bá mi nàka gbogbo ẹni tó bá fẹ́ kẹ́ ẹ jábọ̀ òun yóò